eléyìí má dẹ̀ tún ga eléyìí tún ga kẹ ẹ̀yin èèyàn mi ṣẹ́yìn náà ti rí gbọ́ ṣe ti rí fídíò kan tó ń trend nípa actress Toyin Abraham lọ́jà Ìdúmọ̀tà níbi tá a ti rí wọn tó ń jó táwọn èèyàn pélé wọn lórí tó ń celebrate wọn táwọn náà jó kárakára tẹ̀nà wọn ń dùn tẹ́ ẹ̀ bá gbàgbé this same location this same ọjà Ìdúmọ̀tà ó ní wọ́n ti allege Aunty Lizzy Anjorin wípé wọ́n ṣe fake transfer wọ́n dẹ̀ jí gold tẹ́ ẹ̀ bá gbàgbé pé up to today Aunty Lizzy Anjorin ṣì stand lórí wípé wọ́n set àwọn up nínú ọjà yẹn ni pé that incident was a set-up ọ̀pọ̀ wa là ń wò pé àṣerọ́ ni ṣòótọ́ ni ǹjẹ́ ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n báyìí pẹ̀lú fídíò actress Toyin Abraham táwọn èèyàn wá ń rí gbòòrò tí wọ́n rí lórí ayélujára ọ̀pọ̀ wa wò pé ọ̀rọ̀ yìí máa jọ gàtẹ́ kò máa jọ gàtẹ́ ó mà ti fẹ́ máa fi ẹsẹ̀ méjèèjì ti rò ó mà ti fẹ́ máa jọ bí ìgbà wípé ọ̀rọ̀ tí Aunty Lizzy ń sọ pé bóyá òótọ́ ni ṣírọ́ ni ṣòótọ́ ni ẹ̀yin náà máa bá mi fìròyìn náà nípa ìsí kọ́mẹ̀ntì o ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bó ṣe ń lọ nísọ nípa fídíò actress Toyin Abraham lọ́jà Ìdúmọ̀tà tán ti ń jó kárakára láì consider wípé this same location ni incident tó ṣẹlẹ̀ sí Lizzy Anjorin ti ṣẹlẹ̀ kéde máa bá mi fìròyìn náà nípa ìsí kọ́mẹ̀ntì. ibi tá a ti ń ṣeré kiri lórí Facebook láti rí fídíò Toyin Abraham kù ó wá jẹ́ area ibi tí wọ́n ti purọ́ mọ́ Lizzy Anjorin kó jalè mo wá wò pé ṣoògùn láyé ni Lizzy dẹ̀ ń pariwo pé wọ́n set òun up ni ṣé kò fẹ́ dàbí ẹni pé ó fẹ́ jọra wọn báyìí ṣé kò síbòmíì bẹ́ẹ̀ tó ti lè jó bí gbogbo Ìdúmọ̀tà ṣe tóbi tó Toyin Abraham kù ó ní lọ́wọ́ tó bá dẹ̀ máa sọ́nsìn wọ́n á lo gentle ò kì í sọ̀rọ̀ eléyìí tó ṣe ó ju kò sọ̀rọ̀ lọ onílọ́wọ́ òdì sẹ́rù má tún play irú géèmù yẹn mọ́ torí pé géèmù tó play yìí ó kù díẹ̀ káàtó ọ̀rọ̀ tá tó ń sìn lójú àwọn aláìmọ̀ kan wá ló ń gbèjà Lizzy Anjorin àwọn ò kí ń gbá kílíṣì ń bí tí lóge tó gé jẹ Toyin eléyìí tó ṣe yìí ó kù díẹ̀ káàtó má dánrú ẹ̀ wò mọ́. ó lágbára o ọ̀rọ̀ lẹ́gbọ́ tí bó ṣe ń lọ sọ yìí ẹ̀yin èèyàn ojú wo lẹ́yìn náà fi rí báwo ló ṣe rí lọ́kàn tiyín ìyàwó lọ̀rọ̀ yìí kọ sí yín lóòótọ́ ọ̀pọ̀ wa máa rò pé actress Toyin Abraham she is free to go anywhere she has the freedom to do anything at any place tó bá wọn nínú Ìdúmọ̀tà so far ọkàn ẹ̀ mọ́ ó dẹ̀ mọ̀ pé òun ò ní anything ṣe nípa setup tí Aunty Lizzy sọ wípé wọ́n set àwọn up nígbà yẹn ni ṣùgbọ́n ṣe mọ̀ síbẹ̀síbẹ̀ a lot of people náà ṣe máa wò pé irọ́ náà náà pa ni pàápàá nítorí wípé àwọn méjèèjì yìí bóyá wọ́n ti ní gbàgbós kan lọ́tún lọ́sì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti ní nǹkan táwọn méjèèjì ti jọjọ fà papọ̀ bóyá àwọn èèyàn ti wò pé àárín àwọn méjèèjì ògún tẹ́lẹ̀tẹ́lẹ̀ so therefore anything tí A bá ṣe B ló fi ń bá wí anything tí B bá ṣe A ló fi ń bá wí àmọ́ ìyàwó lọ̀rọ̀ yìí kọ sí ẹ̀yin ẹ máa bá mi jù sí comment ká tó wá máa lọ finally ẹ jẹ́ ká ka comment kan sí méjì lábẹ́ fídíò bó ṣe ń lọ ká tẹ̀ gbọ́ nǹkan táwọn èèyàn ń sọ náà nípa ẹ̀. àwọn commenter Magabox ó ní guys please let's check information properly before we comment sister bó ṣe ń lọ got this post very wrong. Toyin Abraham Ajewole went to the place with other actors and actresses to shoot a movie. Please watch the video very well. You will see Bimbo Ademoye there, or did Bimbo also go there to mock Alhaja Lizzy Anjorin? Ẹni kọ̀mẹ́ntà yìí náà right lápá kan because gẹ́gẹ́ bá ṣe rí inú fídíò yẹn kò kí ń ṣe Toyin Abraham nìkan ló wà lórí ìjókòó Ademoye náà wà lórí ìjókòó pẹ̀lú ẹ̀ and mo believe pé other actors and actresses náà máa wà ní surroundings yẹn because wọ́n ní fíìmù ni wọ́n lọ ṣe ń bíbẹ̀ but ṣe mọ̀ a lot of people will still see it as pé bóyá wọ́n ń sọ̀bù Alhaja Lizzy Anjorin náà ni kọ́lọ̀ kó ṣàánú wa nílé ayé. Another person Adebisi Owolabi only she will reap whatever she sow. Her conscience is there to judge her. Oyinbo Bariga Mushin market títí sí Adé. Why didn't she go to other markets? But we never can tell now. Okay. Adeola Omolabake oni Toyin Abraham is alabosi from day one and she will be doing as if she is the best. Abiodun Murphy Adebanjo. Oni, Madam, thank you for the post on Toyin showing at Idumota. Too bad. Husband need to call her to order and that is if she's not the one feeding the husband, sha. Hey, awa èèyàn gan sha. Èèyàn lè lágbára o. Jessica Williams ni what Toyin Abraham did is very absurd. Why the place Lizzy Anjorin was embarrassed of all places in the whole of Eko Idumota. Wàhálà Toyin pọ̀ gan ni.
Anyway, ẹ̀yin èèyàn ṣá lè sọ wípé torí incident tó ṣẹlẹ̀ sí àǹtí Lizzy Anjorin kí actress Toyin Abraham náà má ṣe ṣe ẹ̀ mọ́. At the same time, ṣé ká sọ pé òótọ́ òní nǹkan tí Lizzy Anjorin náà sọ wípé wọ́n set òun up lọ́jà Àdúmọ̀tà ni. Because kọ́lọ́n kó ṣàánú wa èèyàn mọ̀ rìn kó rí ó máa mì. Kí ló opinion títí yín ẹ máa bá mi jù sí comment and ẹ má gbàgbé láti máa follow DJ Naija online lórí Facebook. Link tó wà ní comment section fídíò yìí máa gbé yín lórí page wa. Gbogbo yín tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa lórí YouTube ẹ̀yin náà má gbàgbé láti máa bá wa subscribe kéde máa tẹ notification bell yín so that by the time tá a bá tún ti gbé new update wa ẹ tètè máa rí nígbà gbogbo. Àtúpàdé láyọ̀ àtàláfíà lọ́jọ́ mi ó dàbọ̀.